mo kọ́ nílé mo kálejò o ọmọdé ilé mo kí yín àgbà ilé mo kí yín o àníírí ń gbé sọnù bí ó ṣe bí ọmọ o gbogbo ọmọ Yorùbá mo kí yín àtẹni tí èso ọmọ Yorùbá mo kí yín o àtẹni tó gbédè Yorùbá tí èsè Yorùbá wo yín mo kí ọyẹ wá nǹkan fìdílé tàbí kẹ fìdílé nǹkan ẹwọ èkó ewé yìí àwọn àgbàlagbà máa pè ní ọ̀gẹ̀gẹ̀ igi àgùnlà àǹfààní tí ń bẹ lára ewé yìí ò kéré pàápàá jùlọ ìwọ tó bá ní àtọ̀sí máa gbo ewé yìí àá sè é pẹ̀lú kánbílálà díẹ̀ kó máa mú ní agbára ọlọ́run olú ní sábàbí ẹ sọ pé ó dé ní ewé yìí tí a bá ń sè é mu ewé yìí nìkan lásán tí a bá ń sè é mu kì í jẹ́ kí àìsàn káìsàn kó dúró lára ẹni ewé tó ń wò yìí tẹ bá wá mú ẹrẹ wẹ́wẹ́wẹ́wẹ́ ẹ sá síbò jẹ́ ẹjọ́ gbẹ ẹ lọ́ lúbúlúbú ẹ dà á sínú oyin ẹ máa la ọgbọ́n àrùn ọ̀sà ewé tẹ̀ ń wò yìí ọgbọ́ tàbí èèyàn bá ní ara bá ṣàdédé máa já yàn jẹ ara máa ń yúnyàn ewé yìí ẹrẹ wẹ́wẹ́wẹ́wẹ́wẹ́ ẹ sá síbò jẹ́ ẹjọ́ gbẹ ẹ wá tún lọ ẹ wá sọ́fọ̀ tá à ń pè ní míòrùn ẹ lọ́ papọ̀ mọ́ ẹ pò ó mọ̀rì ẹni tẹ́ni tára máa jáde yìí ẹni kọ́ máa fi para ara rẹ̀ ọ̀dàn wa ni bẹ́ẹ̀ ni ọ̀gẹ̀gẹ̀ igi àgùnlà tàbí ẹni tí ó bá ní àrùn ìbálòpọ̀ tàbí láti fi dènà àrùn ìbálòpọ̀ ẹ máa lò ó ṣe rí ewé yìí pàápàá jùlọ ẹ̀yin obìnrin sẹ́wọ̀n pé ojoojúmọ́ lẹ gbọ́dọ̀ máa treat infection ẹ já ewé yìí kẹsẹ̀ kẹ fi sterilize ara yín torí àwọn tí ọ̀gbọ́ Gẹ̀ẹ́sì tẹ bá ti ṣe ẹ dà á sínú kẹkan kẹ wá jókòó lé kóoru rẹ̀ kó máa wọ flat yín ó ti yẹ yín bí ìyámàpó yín kó máa wọ bẹ̀ dáadáa ẹ rí i pé infection yóò jìnnà sí yín ṣùgbọ́n yìí náà ṣọ́ra o kẹ máa wọ yàrá oníyàrá káàkiri kẹ máa cháàjì fóònù káàkiri tí wọ́n bá ti ń cháàjì yín ẹ̀yin náà mọ̀ ẹ mọ̀ máa ń lóòdù yín káàkiri problem tiẹ̀ nìyẹn ì máa ń dènà àrùn ìbálòpọ̀ ó sì dáa fọkùnrin náà tí bá ń lò ìyẹn bẹ́ẹ̀ ìwọ tí ọ sábà máa gbé nǹkan òèrì gbé tó bá tún gbé òèrì sọ̀kalẹ̀ tó bá tún sọ̀kalẹ̀ wọn èé jẹ́ kó lò ó ewé ìyá àwọn àgbàlagbà máa lò ó fún àṣeyọrí ọlọ́run lọ́ba aláṣeyọrí o ọlọ́run lọ́ba aláṣeyọrí òun ló lágbára lórí gbogbo nǹkan o ó wá tọ́ka ewé yìí fún wa tí èèyàn bá ń lò ó fún ẹni tí àwọn ẹ̀mí òkùnkùn bá ń da nǹkan rú mọ́ lọ́wọ́ ọ̀rọ̀ rẹ̀ yóò sì máa kún gẹ́gẹ́ bóyá èèyàn nínáwó níwájú ó di owó kan jọ ó ní owó yìí o mo fẹ́ fi ra lẹ̀ ni wọ́n ti fẹ́ sẹ́ndì owó ṣàdédé ni wọ́n sọ pé nǹkan kan dé owó yìí ọba túká tàbí ẹni tó sẹ́ndì owó sí wọn gbowó sá lọ ńlẹ̀ má rí ẹlòmíì ọ̀rà lẹ̀ ilẹ̀ kíní tọ́ra wọ́n gbà ilẹ̀ kejì tọ́ra wọ́n gbà omi wọn tiẹ̀ ti kọ wọ́n wo wọ́n máa ń fi dènà pé káyé ọmọ sọ àbúrú sínú ayé ẹni ìwọ ìyá ọmọ rẹ bẹ́ẹ̀ lọ sẹ̀sáàmù ni wọ́n fẹ́ lọ bí ẹ̀yẹ kan ni ẹ ṣe ewé yìí ní àgbo ẹjẹ́ kó fi wẹ̀ tó bá ti kún ọjọ́ gẹ̀rẹ́gẹ̀rẹ́ tí kíní yẹn ń bọ̀ wá ẹ jẹ́ kó máa fi ewé yìí wẹ̀ ẹ ṣe é lágbo kọ́mọ yìí ó máa fi wẹ̀ ní agbára ọlọ́run ọmọ yìí ó láṣeyọrí ṣùgbọ́n bàgbàlagbà á ṣe é lò ó mo ta ní kókó ó dijọ́ mi ọjọ́ ọ̀lẹ́ aláboyún ó lò ó fẹ́ni tó jẹ́ pé àti bímọ rẹ̀ ọba léwu tàbí ẹni tó jẹ́ pé ń ṣe àwáàrí mo tà ẹ́ náà kókó ó di ọjọ́ mi ọjọ́ rẹ̀ orúkọ mi ni Lukman ọmọ Ayédáre bàbá ọgbọ́n ọmọ ọ̀dọ̀ àgbà ayé wa kò ní yẹ ẹ lẹ̀ fún àǹfààní ẹ̀yin tí ẹ fẹ́ ìtọ́jú ara lánàá ewé àtìgbò ẹ kàn sí Lukman ọmọ Ayédáre bàbá ọgbọ́n ọmọ ọ̀dọ̀ àgbà mo wà lórílẹ̀‐èdè Côte d'Ivoire báyìí wọ́tọ̀ ọba fẹ́ èmi ni atúndè ní ẹ̀yọ́nú ní ìdènà ẹ̀mí òkùnkùn ní ìdènà fàárà ní sẹ̀ẹ̀kansùn lọ bẹ́ẹ̀ lọ lóríṣiríṣi ẹ̀kan sí wa yọ yẹ wa kò ní yẹ lẹ́mu tá a fẹ́ lọ Ọlọ́run ó ṣe èyí tá a fẹ́ Ọlọ́run yóò lè jìnnà sí wa bí fídíò yìí bá dọ́wọ́ rẹ̀ má dé mọ́lé ẹ̀ máa pín agbára Ọlọ́run títí ọ̀sẹ̀ tá a mú yìí ẹ pàdé mi ní orílẹ̀-èdè Benin láti bẹ̀ tí má ti lọ ọjọ́ péréte díẹ̀ ọ̀n lọ Nàìjíríà tí wàá lọ Ọlọ́run ó ṣe kò ní ṣe tọ̀tọ̀ a nọ́mbà Nàìjíríà yìí +234803298 orí rẹ̀ ni ẹ ti máa bá mi sọ̀rọ̀ ní WhatsApp ǹjẹ́ ẹ gbọ́ báyìí
nọ́mbà Benin yìí ó wà fáwọn tó wà lórílẹ̀‐èdè Benin tí wọ́n fẹ́ pè mí direct +229 54651928 tí wàá lọ́wọ́ ó ṣe kò ní ṣe tọ̀tá wa. nọ́mbà orílẹ̀‐èdè Côte d'Ivoire mi òun lẹ́ ń wò yìí ẹ pé lọ́wọ́ kan ní gbé ire kàbìtì.